ẹni Olúalọ́ lọ gba lọ́ọ̀yà, Olúalọ́ nídìí láti lọ gba lọ́ọ̀yà, ó jogún ẹ̀ lọ́wọ́ bàbá yín ni àtàwọn olórí ṣèèṣì. ẹ bínú Olúalọ́ nídìí láti lọ gba lọ́ọ̀yà torí kéèsì tí ẹ̀ ń fà ẹ̀ lè jà Olúalọ́, òun ló máa pàpà borí. ìyẹn nípa àwọn mẹ́rin tó jẹ̀bi ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Alọ́ jẹ̀bi, ìdílé ìyàwó Alọ́ jẹ̀bi, àwọn olórí wa ní ṣèèṣì jẹ̀bi, àwa tá à ń béèrè with order tá à fún Alọ́ ní ìmọ̀ràn á jẹ̀bi. lórí ọ̀rọ̀ Ìyábọ̀ tó jẹ́ ìyàwó Prophet Olúalọ́ tí wọ́n sì ń béèrè lọ́wọ́ ẹ̀ pé bo ni ìyàwó ẹ̀ wà, pé bo ni ó fi ìyàwó ẹ̀ sí, òun náà láti wá. òun náà ni ọmọ bàbá wa Olúṣèyẹ bá jáde ló bá sọ̀rọ̀ burúkú sí Násírì. Násírì má dá tiẹ̀ padà. Ìkànnì Yorùbá Parapọ̀ TV ẹ̀já gbọ́ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́. báwo ni Olútọ́pẹ́ ọmọ Olúṣèyẹ ṣe dọ́rọ̀ náà padà fún bàbá Násírì? èsì wo ni bàbá Násírì fún? ẹ tẹ subscribe síbẹ̀. contribute tẹ kí lè ẹ wàá máa ṣépè fún mi fún, kí lè ẹ wàá máa bínú fún. contribution ni gbogbo wa ṣe lórí media, ìgbà tó jẹ́ pé ọjà tí gbogbo wa náà nìyẹn kọ́tọ́ di bọ́lọ́ yóò wá palẹ̀ gbogbo wa má pẹ̀lú yàwọn tí gbogbo wa ń ṣe. ẹ tẹ́ bá tó ní àwọn ìbéèrè míì ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ẹ jẹ́ kí n máa dá yín lóhùn, àti gbogbo àwọn ọmọ ọ̀run àpá ìdí yín tẹ́ wà lórí afẹ́fẹ́. Ọlọ́run ti sọ látọdún tó kọjá wípé gbogbo yín yóò máa jáde wá fún mi. Olúwa àwọn ọmọ ogun bẹ̀ sọ́gbà náà pé Násírù mo fi ẹ́ pààrọ̀ ẹnìkan ní o nínú ìjọ yìí, ẹni tí mo fi ọ́ pààrọ̀ mi ò ní fi hàn ọ́ títí dọjọ́ tí o bá ti fẹ́ kú tí ò lè sọ sí ẹ̀dá àlàyé mọ́. That is the mission of my calling. tí mi ò bá ní ìfẹ́ láti gbé ìjọ fún ṣéèfì ẹ lọ bèrè lọ́wọ́ bàbá yẹn wá, mo ti sọ fún ẹni tí ẹ bá fẹ́ ẹ wá gba chọ́ọ̀chì, torí ìjọ ṣéèfì kì í ṣe ìjọ personal affairs. àwọn tó ní ìjọ ṣéèṣì làwọn pásítọ̀ tá a transfer káàkiri bíi bàbá yín ní ìgbà yẹn, kì í ṣàwa tá a jókòó tá a fi ṣéèṣì jẹun, kì í ṣàwa partnership. mo fẹ́ kí ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí, àwọn tó ń gbéyàwó wọn àti ọmọ wọn pamọ́ especially ìyàwó wọn. bàbá Ọ̀dẹ́jọbí láti wá pè mí wípé Násírù ò ní lè fún mi ní ìdámẹ́wàá rẹ̀ mọ́ torí ìwà àti àwọn olórí ní ṣèṣe ní ìzù, and mo dẹ̀ ti sọ fún ẹ pé kó má sọ̀rọ̀ mọ́, kó sì ń sọ̀rọ̀, so mi ò ní ìdámẹ́wàá mọ́. alọ́jọyè láti evangelist ní ṣèṣe dé superintendent, àwọn olórí wa ló dẹ̀ fi ń jẹ́, wọn ò dẹ̀ correct ẹ̀ as a leader. That is areas of our leaders. àṣẹ kọ́ la lè pa fún Alọ́, ìmọ̀ràn la lè fún mọ́tẹ́ tí fún látọdún 3 sẹ́yìn. tí ó bá gbà gẹ́gẹ́ tó bá gbà gẹ́gẹ́ tó wà nínú ìwé Bíbélì, tó wà nínú òfin Nàìjíríà pé kó kàdádé gbé ẹnìkan pé kó lọ mú ìyàwó ẹ̀ wá sórí mídíà àbí kó lọ mọ́mọ́ ẹ̀ wá. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó, ẹ subscribe síbẹ̀, ẹ láìkí ẹ̀. Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. láti pe àkíyèsí nǹkan mẹ́ta nípa mẹ́sẹ̀gì tí mo ṣe àti respond táwọn èèyàn respond, àti ọ̀rọ̀ bàbá wa Olúṣèyẹ ọmọ bàbá wa Olúṣèyẹ, àti nípa ọ̀rọ̀ wòlíì Alọ́, àti àkíyèsí bàbá wa làwà ojúkìn ti orúkọ Jésù ní ministry. Number 1, kéèsì méjì ló wà nínú Bíbélì. kéèsì sọ̀rọ̀ nípa àwọn Abimeleki. Number 2, kéèsì Solomon nípa àwọn obìnrin tó jọ bímọ papọ̀. ìdájọ́ méjì yẹn ló wà nínú Bíbélì. ìdájọ́ méjì tó wà nínú Bíbélì yẹn mo dẹ̀ máa sọ ọ̀rọ̀ kan bàbá wa Ayẹwà àti bàbá Ọ̀dẹ́jọbí. ìdájọ́ méjì ló wà nínú Bíbélì. ìdájọ́ Sọ́ọ̀lù nípa pípa Abimeleki nù tó dá kan sí tó fi kan sílẹ̀. ìdájọ́ èkejì ni ìdájọ́ Solomon
pẹ̀lú àwọn alápánságọ̀bì méjì tó bímọ papọ̀. Kí ni ìdí tí mo fi sọ̀rọ̀ yìí ni wípé bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ẹ̀yìn òtítọ́ la gbẹ́dọ̀ wà a gbẹ́dọ̀ sí lẹ́yìn èèyàn, ṣùgbọ́n àwọn tó wà lórí afẹ́fẹ́ ẹ̀yìn èèyàn náà máa ń bá èmi ò bá kí èèyàn, òtítọ́ ni mo wà lẹ́yìn rẹ̀. Nọ́mbà 1 lórí ọ̀rọ̀ Wòlíì Alọ́, èèyàn 4 ló jẹ̀bi tí ó bá jẹ́ lóòótọ́ la fẹ́ sọ. Èkíní, Alọ́ jẹ̀bi ìyàwó ẹ̀ láti pa ìyàwó ẹ̀ sáyé. A kò dẹ̀ sí ìránṣẹ́ Ọlọ́run láyé tí ò bá fi promote marriage àti home. Mi ò gbàgbọ́ pé ó sin Ọlọ́run, mi ò ní stress sí. Ìránṣẹ́ Ọlọ́run kan ní mẹ́sẹ̀gì ní Nàìjíríà yìí, Joshua Sulaiman, ó ní good message but torí marriage issue I don't listen to him. Kì í ṣe pé mo hate ẹ̀. Any ministers of God tó bá ti promote marriage and home, mi nígbàgbọ́ sí. Kò sí tó lè jẹ́ láyé, that is number 1. Alọ́ jẹ̀bi ìyàwó ẹ̀, kò jẹ̀bi ẹni kankan. Ẹlẹ́dàá ìyàwó. Number 2, ìdílé ìyàwó Alọ́ gangan wọ́n jẹ̀bi ọ̀rọ̀ tá a sọ yìí. Àfàwọn tó bá fẹ́ sá ìdè yàn, ẹ sọ mọ́nù ní ọdún 4 ẹ gbóhùn ẹ̀. 1, ẹ lọ sí ìdílé Alọ́ kẹ́ lọ complain. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn. Ìgbésẹ̀ kejì, ẹ lọ sọ́dọ̀ ọba ìlú Alọ́ kẹ́ lọ complain. Ìgbésẹ̀ kẹta, ẹ lọ sínú ìjọ CAC àṣehò kẹ́ lọ complain. Ìgbésẹ̀ kẹrin, ẹ lọ sí media, ẹ lọ sí news paper àmàgbúrò ọmọ wa o. Ìgbésẹ̀ kẹrin, ẹ gbé sínú tọwọ́ ìjọba bọ̀, that is 5 reasons tí ìdílé ìyàwó Alọ́ fi jẹ̀bi. And the first thing ni pé ó fi hàn wípé tí Ọlọ́run ò bá gbé awo koko dìde ní ìsín, bí ìdílé yẹn ò bá ṣe bá tọmọ wọn yẹn jẹ́ síbẹ̀ ni. Ìgbésẹ̀ 5 tó jẹ́ foundation tó yẹ kí ìdílé ìyàwó Alọ́ gbé, they refuse to take it until tí blogger wá dìde. Àti tí ẹ fi ń bú mi nìyẹn, ẹ̀yin ènìyàn lẹ́yìn wà, ẹ̀yin òtítọ́ lè mi dúró sí. Ìdílé ìyàwó Alọ́ fúnra rẹ̀ jẹ̀bi ọ̀rọ̀ yìí. Ìgbésẹ̀ 5 ni wọ́n gbé ló yẹ kán gbé. Ìgbà tí wọ́n gbé àwọn kókó dẹ̀ ń bá everybody jà, ó ń wá gbogbo ẹ̀sùn and ó rí opportunity yẹn láti wọ́ọ̀dì Alọ́. That is 2. Ìyẹn tìdílé Alọ́, tìdílé ìyàwó Alọ́. Eléyìí ti àwọn olórí wa nínú ìjọ CAC láti evangelist ní ìyàwó CAC ti bẹ̀rẹ̀. Ibi tí a dẹ̀ parí ẹ̀ sí superintendent, àtúnjẹ DCC regional gbogbo ẹ̀wọ̀n yẹn bí ọ̀rọ̀ àwọn kérébùlé sínú apostle special sínú superintendent ní oyè wa hẹ́ǹdì sí ní CAC. Alọ́jọ́yè láti evangelist ní CAC dé superintendent. Àwọn olórí wa ló dẹ̀ fi ń jẹ́, wọn ò dẹ̀ correct ẹ̀ as a leader. That is areas of our leaders. Ẹ jẹ́ sọ̀rọ̀ bàbá kí n parí ẹ̀. Ìyẹn ti àwọn olórí wa tí mo fi kú èrè wọn. Eléyìí tí àwa tá à ń béèrè ìyàwó Alọ́ lórí media, gbogbo àwa tá à ń béèrè ìyàwó Alọ́ lórí media, personal issue ni, ìmọ̀ràn ni wọ́n ní ìlú lọ́dọ̀ wa, kì í ṣe àṣẹ. Èèyàn mélòó nínú yín là á pàṣẹ fún pé kó lọ mú ìyàwó wa? Àṣẹ kọ́ la lè pa fún Alọ́, ìmọ̀ràn la lè fún mọ́tẹ́tí fún látọdún 3 sẹ́yìn. Tó bá gbà gẹ́gẹ́ tó bá gbà gẹ́gẹ́, tó wà nínú ìwé Bíbélì, tó wà nínú òfin Nàìjíríà pé kó kàdádé pé ẹnìkan pé kó lọ mú ìyàwó ẹ̀ wá sórí media àbí kó lọ mọ́mọ́ ẹ̀ wá. Ẹ jẹ́ kí gbogbo wa dúró sí ẹ̀yìn òtítọ́, ẹ má dúró sí ẹ̀yìn èèyàn. Èmi ò sí lẹ́yìn ẹnì kankan. Ìyẹn ti ẹ̀yin tí ẹ ń béèrè ìyàwó Olúalọ́. Bí Olúalọ́ tẹ̀ fẹ́ pìrìsẹ́ǹtì ẹ̀ lè máa ọ̀dà rẹ̀ nínú àṣẹ. Ẹ gbẹ́dọ̀ lọ́mú wá gbọ́dọ̀ wá. Ìfàgbà mi àwìn náà ránṣà ní ìní mu wá. Torí ẹ̀yin kọ́ lẹ bá mi fẹ́, ẹ̀yin kọ́ lẹ pàṣẹ lé mi lọ́wọ́. Ẹ tí ẹ̀ mà ẹ́ wà máa pàṣẹ lórí mídíà. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pàṣẹ, ìyàwó tiyín dà, ọmọ tiyín dà.
ẹrú bàbá wa Tọ́pẹ́ Olúṣèyẹ ó láwọn àna wọn ò béèrè báwọn àna yóò bá béèrè àwa ń béèrè ní ìsìn torí ìwọ ló béèrè tí èèyàn ìwọ náà gbé tiẹ̀ jáde gẹ́gẹ́ já kọ́kọ́ jẹ́ àpẹẹrẹ rere before you ask anybody ìyẹn nípa àwọn mẹ́rin tó jẹ̀bi ọ̀rọ̀ tó wà lẹ́yìn alọ́jẹ̀bi ìdílé ìyàwó alọ́jẹ̀bi àwọn olórí wa ní ṣèṣì jẹ̀bi àwa tá à ń béèrè with order tá a fa lọ́ní ìmọ̀ràn àjẹ̀bi torí kò sí nínú òfin kò dẹ̀ sí nínú anywhere láti máa pàṣẹ fún pé lọ́mú ìyàwó rẹ̀ wá lọ́mú ìyàwó rẹ̀ ẹni tó lè béèrè ìyàwó alọ́ lọ́wọ́ alọ́ number one ìdílé alọ́ lè béèrè ìyàwó alọ́ lọ́wọ́ alọ́ number two ìdílé ìyàwó alọ́ lè béèrè ìyàwó alọ́ lọ́wọ́ alọ́ number three àwọn olórí wa nínú ìjọ wọ́n lè béèrè ìyàwó alọ́ lọ́wọ́ alọ́ kì í ṣe àwa public bọ́lọ́ràn àfẹ́ àní ráìtì lábẹ́ òfin lábẹ́ christianity lábẹ́ religion lábẹ́ tradition lábẹ́ anything we have no right. ìtẹ̀tọ́ èmi bí ọba sọ pé mo support bẹ́ẹ̀ dẹ̀ ni mo dáhùn bọ́ èmi ò sí lẹ́yìn ẹnì kankan ẹ̀yìn òtítọ́ lèmi wà that is ìtẹ̀fẹ̀rí mi bí ọ̀tá ni ìyẹn nípa ti àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ̀bi ọ̀rọ̀ tó lọ lẹ̀ alọ́jẹ̀bi ìdílé ìyàwó alọ́jẹ̀bi àwọn olórí wa nínú ìjọ ṣèṣì jẹ̀bi bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ̀ ń bèrè ìyàwó alọ́ lórí mídíà ẹ̀ jẹ̀bi torí ẹ̀ gbé ti hàn àrùn gbogbo ẹ̀yin tẹ̀ ń bèrè ìyàwó alọ́ lórí mídíà gbogbo àwọn olórí wa pátápátá ṣé ẹ mọ̀ ìyàwó ẹ mọ̀ ọmọ bàbá Olúkọ̀yà ni ọmọ bàbá Kúmúyì tí ìbáṣe ìtọ́ àdàgbà ẹyọ kan ló lẹ́ẹ̀ mọ̀ àwọn ọmọ olórí wa sẹ́ẹ̀ mọ́ kò sábẹ́ Ọlọ́run mọ́ olúkúlùkù ó ń gbé nǹkan rẹ̀ pamọ́ ni ìyẹn ti àwọn tó jẹ̀bi ọ̀rọ̀ tó ń lọ ńlẹ̀ ni mò ń sọ yóò nínú ọkàn ní tèmi ní ìwòye tèmi. and number two mo fẹ́ sọ̀rọ̀ ní àwọn kan wà àwọn bàbá wa nínú ìjọ ṣèṣì gbogbo ń tá ló ń ṣe gbogbo pátá àwọn ló ń ṣe àwọn ló ń sílé àwọn ló ń ṣe gbogbo àwọn ló which is good but kí ló dé tàn sọ̀rọ̀ fún ẹ gbọ́ ọ̀rọ̀ ìrìnàjò ìmọ̀ àti bàbá yẹ wá nígbà tọ́rọ̀ ìmọ̀ àti ṣèṣì bẹ̀rẹ̀ bàbá yẹ wá pè mí pé kí n wá rí òun mo lọ gẹ́gẹ́ bí alábòójútó mi gẹ́gẹ́ bí alága mi ó pè mí pé kí n wá rí òun mo lọ sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ mo dọ́dọ̀ wọn ó ní òun ò sọ pé kì í sọ Ọlọ́run ló rán mi fẹ́ ṣùgbọ́n mo ti ní ìṣùpẹ̀ láwọn olórí kóun mú mi lọ bá bàbá Èsìkáyà àti bàbá Ọ̀dẹ́jọbí àti bàbá ẹ̀ṣọ́ kí òun ṣẹ́tù pé nítorí òun ò fẹ́ kí n ní ìṣù pẹ̀lú àwọn olórí torí abẹ́ òun ni mo wà mo ní mo gbọ́ mo kúrò lọ́dọ̀ ẹ̀ mo dénúlé gba mo dénúlé ìbẹ̀rù pé tí bàbá yẹn bá mú mi lọ bá wọn ká bá lọ gbọ́ lé mi lórí àbí ìkankan pẹ̀lú wàhálà tó ti wàhálẹ̀ tí ìkankan bá lọ ṣe mí kọ́ ọkàn rere tí bàbá yẹn wá máa ní ni mo fi ló fi sọ àmọ́ mọ́ kan tí wọn mo ṣe túlẹ̀ ní mi ò lọ sọ́dọ̀ bàbá yẹn wá bàbá yẹn wá ṣe ètò àgbà fún mi kí ni ètò àgbà ó wá sọ fún mi pé tí ìgbà tí mi ò ti gbọ́n tó mo bá òun sọ o correction tó ń ṣe fún mi o then mi ò ní lè wá sí district òun ò lé mi ò bọ̀ tì mo gbọ́dọ̀ stop for now kí n má wà district ìtàn pẹ̀lú lórí nìyẹn ṣé àwọn olórí wa nínú ṣèṣì lè correct ta lọ́bẹ̀ kí a lọ́ má gbọ́ra and two bàbá Ọ̀dẹ́jọbí mo máa fún ní ìdámẹ́wàá gẹ́gẹ́ bí bàbá mi nínú ìjọ yìí ní ìgbà náà títí di alẹ́ dèní bàbá mi náà ló sì wà ìjà ló dé tó rìn lòwò bàbá Ọ̀dẹ́jọbí láti wá pè mí wípé Násùrù ò ní lè fún mi ní ìdámẹ́wàá rẹ̀ mọ́ torí ìwà àti àwọn olórí ní ṣèṣe ẹ̀ ní ìzù and mo dẹ̀ ti sọ fún ẹ pé kó má sọ̀rọ̀ mọ́ ó sì ń sọ̀rọ̀ so mi ò ní ìdámẹ́wàá ẹ̀ mọ́ ìtí olórí ṣe nìyẹn láti yọ ara ẹ̀ kúrò nínú ọjọ́ wàhálà but àwọn olórí wa wọ́n fi ènìyàn jẹ wọ́n fi gbogbo ọ̀kan ṣe wọ́n fọ́lọ̀ constitution ṣèṣe tí tí ẹ fi gbómi pé mo fi kọ́ àwọn olórí lọ́rùn yẹn tèmi nìyẹn nípa tiwọn nípa ti bàbá dé làwà àṣírí Jésù Kristu àbí kí lórúkọ ẹ̀ mi ò lè dá wọn yẹn lóhùn torí pé wọ́n fẹ́ fi wòlé alọ́ àti Israẹli láti promote
péèjì wọn àtowó mídíà ni so mi ò ní ìgbà tí dá wọn lóhùn so ẹni tó dàgbà tó yẹn tó ṣẹ̀ṣẹ̀ wá especially ẹni tí ẹ fẹ́ correct èèyàn ẹ kọ́kọ́ ń bú ẹni tẹ́ fẹ́ correct ẹni ó ti kàn bínú iyọ̀ ó ń darí àwọn èèyàn manipulate èèyàn irú àwọn Tọ́pẹ́ Olúṣèyẹ ó ní inú bíun lórí ọ̀rọ̀ Násírì inú bíun kí ni inú fẹ́ bí ẹ fún lórí ọ̀rọ̀ media ó contribute mo contribute kí lẹ fẹ́ wá bú mi kí ni inú fẹ́ bí yín fún ibi tẹ́yìn rí sílẹ̀ yìí fi sọ̀rọ̀ ibi tẹ́mi náà rí sí ọ̀rọ̀ media ò yẹ ó fìjà contribution tèmi mo ṣe ìwọ náà ṣe contribution tẹ media we are talking about media what causes of that ẹ wo àwọn ọmọ mi Bofana àbí kíní ẹ wo àwọn bàbá Kọ̀fà olúkúlùkù wa contribute wọn advice ẹ̀yin sọ pé inú ń bí ẹ contribute mo contribute it's just like a competition ibi tó rí sí ibi tí mo rí sí nìyẹn o lè máa sọ pé inú bí tó bá ti sọ bẹ́ẹ̀ o hate mi nìyẹn mi náà dẹ̀ come attack you shippers ABC mi ì ṣe rere mi ì ṣẹni tó lè ṣàlàyé ara mi ní kọ̀kọ́ tí mi ò lè ṣàlàyé ara mi fẹ́ anybody ìyẹn nípa ti àwọn tó ń béèrè ìyàwó lálọ́mọ lálọ́ ẹ jẹ̀bi simple ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin lẹ jẹ̀bi ìyẹn nípa ti àwọn tó ń béèrè ìyàwó lálọ́ àti àwọn tó ń jà finally eléyìí ní ti Awokoko ọ̀rọ̀ Awokoko ní ìsù pẹ̀lú mi ohun tó ń ṣe ní kí Ọlọ́run fi ran nìyẹn bóyá Ọlọ́run lè òbó dẹ̀jẹ̀ sùn bọ̀tọ̀ Ọlọ́run máa ṣe àkọ́dítò kí ni díẹ̀ ní pé Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ kó o fẹ́ fi gbogbo àwa ìrántí Ọlọ́run ṣẹ̀sìn ibì kan ni ó dẹ̀ ti bẹ̀rẹ̀ ìyẹn ní tiẹ̀ mi ò ní anything nípa bàbá prophet AG àwa ojú òkè ti kẹ orúkọ Jésù mo rí i pé òun bí ayé bá ti bọ́ lọ́wọ́ èèyàn a máa gùn láti fi ọ̀run parọ́ owó lòun wà tí ó fẹ́ promote péèjì àti media tó mi ò lè ọmọ ilé ni mi ò lè sọ̀rọ̀ sí mo filẹ̀ torí mo filẹ̀ nípa ti àṣírí àwọn tó ń gbéyàwó wọn pamọ́ mo fẹ́ kí ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí àwọn tó ń gbéyàwó wọn àti ọmọ wọn pamọ́ especially ìyàwó wọn number one ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbéyàwó wọn pamọ́ wọ́n fẹ́ ìṣòro tí a lọ gangan ní nìyẹn tí ò lè come out fún gbogbo àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tó ní nìyẹn tí ò lè come out fún gbogbo èèyàn wòlíì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń gbéyàwó wọn pamọ́ wọ́n fẹ́ ìyàwó àbí ọkọ nígbà tó ojú dídùn nígbà táwọn aráàánú bàtà gòkè tán ó tì wọ́n lójú láti move on pẹ̀lú ìyàwó yẹn tó wọ́n wá lọ́gbọ́n láti silent ìyàwó yẹn orí burúkú ló dẹ̀ ń ṣe àwọn wọ̀nyẹn tí ìbá sorí burúkú tó bá rí pé ìyàwó mi ti standard level tí Ọlọ́run gbé sí dẹ́yìn wàá build ìyàwó yẹn sí level tọ́lọ́run gbé ẹ sí kì í ṣe kó lọ àbádọ́ ẹ̀ síbi kan ìyẹn ìkíní ìṣù táwọn èèyàn tó kí gbéyàwó wọn sínú ìní ìṣù èkejì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rí ṣe yìí obìnrin àjòjì ló fún wọn lówó ó dẹ̀ tí ṣe ká tí wọnú má jẹ̀mú pẹ̀lú my own personal view ni o tó lè fi bá mi jà o ó ṣeé ṣe kó jẹ́ àwọn obìnrin yẹn ló fún wọn lówó ló promote wọn dé ibi tí wọ́n dé so àwọn obìnrin yẹn dẹ̀ ti lè fún wọn pàṣẹ fún wọn pé ẹ̀gbẹ́dọ̀ market ìyàwó yín o tẹ́ ẹ̀ bá fẹ́ wálé o kẹ́ ẹ̀ bá fẹ́ di wàhálà wọ́n ti lè fún wọn ní gbogbo wọn yẹn alọ́ gangan nú ẹ̀ ní number one yẹn tó o wò pé lẹ́wù tẹ́ bá rí gbogbo fọ́tò tí Awokoko gbé jáde ẹ̀ rí ìmúra nìyẹn àti ìmúra lọ ẹ̀ rí pé alọ́ wò pé ẹnìyẹn kò wà ní standard o má kò dẹ̀ fẹ́ build ẹ̀ àwọn kan yẹn ni mo rí nìyẹn my own contribution tèmi nìyẹn. Prophet Nasiri ṣé kí n béèrè question kan lọ́wọ́ yín kí ni nǹkan tí ẹ̀yin gbé ṣe fún ìgbàgbọ́ tó yẹ Kristi rẹ̀ that is number one. Number two, kí ni nǹkan tí ìran yín gbé ṣe fún ìjọ apostoli ti Kristi rí ìkan rere kan táwọn yìí kò lè fọwọ́ sí pé ó ìkan báyìí ni ìdílé Nasiri ṣe fún ìjọ apostoli ti Kristi tó lè rí ìjọ tẹ́ wà yẹn ṣe ẹgbẹ́ fún CAC torí ẹ̀yin lẹ́mọ̀ yẹn ń correct jù but mi ò fi báyé wí ẹ̀yin lẹ́ ń ṣe program lánàá ègún lẹ́ ṣe lẹ́ ń gégún kò sí kó tẹ́ ṣe program ìpìlẹ̀ iṣẹ́ mo wá wò pé ṣé màá ní tiẹ̀ di àtúnbí
sórí ẹ̀ lérí mi ẹ lọ wo program mi ìyìn ṣépè màá sọ òótọ́ tó wà ń bẹ̀ màá dẹ̀ kúrò lórí program bọ́lá ṣe fi rán mi but ká máa ṣépè ẹ̀yin lẹ́ni ẹni ẹ̀mí mọ́kọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run àbí mo kúrọ́ ẹ lọ wo program mi ẹni ẹ̀mí mọ́kọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run o mo dẹ̀ sọ fún yín mo dẹ̀ wá sórí air mo ní prophet Nasir mo ní ẹ wrong ẹ̀mí mímọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run mo dẹ̀ explain ẹ̀ fún yín ṣé yẹn ni wá ní àtakò tẹ́ sọ fún àwọn èèyàn ń takò yín so mo fẹ́ gba ẹ̀bùn yín àbí ẹ̀bùn tẹ́ níyẹn mo fẹ́ gbà lọ́wọ́ yín òní bí tẹ́lẹ̀ mo ní sí yín àbí ìjọ ń ṣègbé ẹ̀dùn wá sọ ẹ ní ẹ̀rọ kùkù nínú ìjọ ibẹ̀ gangan ni mò ń lọ tí mo ṣe fẹ́ ṣe program yìí tí Ọlọ́run bá fi iṣẹ́ rán yín prophet Nasiru mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín ṣé gbogbo nǹkan lọ́lọ́run á fi hàn yín ẹ̀yin sọ pé ẹbí ìkan tọ́lọ́run fi hàn yín nìyí o Ọlọ́run sọ pé kókó wà nínú ìjọ kí ló wá ṣe wípé gbogbo nǹkan lẹ fẹ́ kó gbẹ̀yìn kọjá you want to be alpha and omega of everything ẹ fẹ́ kó mi ò ṣe yẹn èmi ò wá ṣe Mr. No lórí air o prophet Nasiru lóòótọ́ mo ti ṣèyàn burúkú rí Jésù ti gbà mí so ẹ̀yin láìkẹ́ máa wádìí èmi ò jẹ́ nídìí àti máa wádìí yín ẹ̀kẹ́ ni káwọn yẹn lọ gbé ìyàwó tiwọn síta kọ́ lọ gbọ́ ọmọ tiwọn síta ṣé kọ́tà ń sọ nìyẹn ni ṣé ìyá ìyàwó tèmi wá sọ pé mo gbọ́ ọmọ pamọ́. nípa ti bàbá wa Tọ́pẹ́ Olúṣèyẹ I will advise you ẹbí mi léèrè ìbéèrè torí mo ní ìdí àti dáhùn àwọn ìbéèrè tẹbi mi ìbéèrè àkọ́kọ́ ẹni kí ni contribution tí èmi àti ìran mi tí a ṣe fún CAC ní rere that is number one. Number two, ẹni ìjọ tí mo wà ṣé mo gbé ilẹ̀ fún CAC ni. Number three, nínú ìbéèrè tẹbi mi ẹni rí pé mi ò tí ì di àtúnbí torí pé mò ń ṣépè bẹ́ẹ̀ ni. Nọ́mbà 4, ẹni ẹ̀mí mọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run pé mo sọ pé wọ́n ẹ̀ ṣe kan ẹlẹ́yìn dẹ̀ kó tù mí hàn pé ẹ̀mí mọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run ìkànnì. Nọ́mbà 5, ẹni irú bitterness wo ni ẹni sí mi. Nọ́mbà 6, nínú ìbéèrè yìí ẹni òkùnkùn nínú ìjọ wípé kì í ṣe ohun tí ẹ sọ nìyẹn. Nọ́mbà 8 àbí 7, ẹni mi ò fẹ́ káwọn èèyàn bá mi wí wípé mo fẹ́ sọ̀rọ̀ mi bí alpha and omega. Nọ́mbà 7, ẹni nípa ọ̀rọ̀ ẹ̀gún àti nípa ọ̀rọ̀ ẹ̀gún àti nípa ilé pé ilé ẹjọ́ alọ́ lọ sílé ẹjọ́ pé ṣé mo rí. Nínú àwọn ìbéèrè tẹ́ bí mi mo nígbàgbọ́ láti dáhùn but bó tiẹ̀ jẹ́ pé ìbéèrè 10 tí mo bí mo fi ọba àwọn bàbá yìí ẹ bá mi lọ dáhùn ó ti wà lórí mẹ́sẹ̀gì ẹ lọ ṣẹ́ẹ̀kì mẹ́sẹ̀gì yẹn kalẹ̀ kìí ṣe tàkọ́kọ́ yẹn ṣẹ́ẹ̀kì ọ̀kẹ́kẹ́ lọ dánlóòdù ti YouTube ẹ rí níbẹ̀ ìbéèrè 10 yẹn so ìbéèrè tí ẹ bí mi wà èmi o ìdílé mi kìí ṣe CAC ní ìbẹ̀rẹ̀ èmi ni mo convert sí CAC tí Olúwa pè mí láti abẹ́ iṣẹ́ ìránṣẹ́ wòlíì Èskáyà ní ọdún yẹn lọ́hùn ní ọjọ́ 7 oṣù kẹwàá nígbà tí mò ń sọ òkúta lu wòlíì Èskáyà nínú ìsọjí ní iná bọ́ sí ojú mi tí mo ṣubú lulẹ̀ ní ìlú Àkúrẹ́ tí Olúwa sọ fún mi lọ́jọ́ kẹta ní ọgbà tí mo lọ bá bàbá Adéjàre olóògbé pé kí ni Olúwa sọ fún mi pé Nasiru iṣẹ́ tí ẹnì yìí ṣe yìí nìwọ náà máa padà ṣe inú ìjọ CAC tó ti ṣe yìí náà nìwọ máa ṣe ní 20 years above pé ìdí tí bí mo ṣe wọ ìjọ nìyẹn pé iṣẹ́ tó ń ṣe yìí náà nìwọ náà máa padà ṣe ìjọ tó dẹ̀ ti ṣiṣẹ́ yìí ìjọ náà léèsì ni mo pè ọ́ sí wọ́n ti mú ọ kárí ayé that is my origin of become Christ Apostolic Church member and òfin tọ́lọ́run tẹ̀ fún mi ìgbà náà ní pé o ò gbọ́dọ̀ gbóhùn ènìyàn sọ̀rọ̀ o ò sì gbọ́dọ̀ gbéraga that is my source. And number 3, Olúwa àwọn ọmọ ogun dẹ̀ sọ́gbà náà pé Nasiru mo fi ẹ́ pa àwọn ẹnìkan ní o nínú ìjọ yìí
ẹni tí mo fi ọ́ pààrọ̀ mi ò ní fi hàn ọ́ títí dọjọ́ tí o bá ti fẹ́ kú tí ò lè sọ sí ẹ̀dá àlàyé mọ́. That is the mission of my calling. Nínú ìbéèrè tẹ̀lé so ẹbí mi wọ́n ẹ̀ ṣe ṣèèṣì èmi nìkan ni Ọlọ́run pè sí ìjọ ṣèèṣì. Ṣé ẹ ti gbọ́ àlàyé mi o Dáàdì Tọ́pẹ́ Olúṣèyẹ? Tẹ́ ẹ bá tó ní ìbéèrè míì ẹ jọ̀ọ́ ẹ fi ránṣẹ́ màá wá dáhùn. Ìbéèrè kejì tí ẹ bi mí nípa wọn mi ò fẹ́ kí wọ́n bá mi wí. Tí mi ò bá fẹ́ kí ayé ó bá mi wí mi ò ní lábẹ́ ọ̀gá mẹ́rin kọjá nínú ìjọ ṣèèṣì. So mo fẹ́ ìbáwí àtìtọ́ mi ni. Ẹ lọ béèrè ìtàn mi mo ti ń sọ dáadáa. Ẹnikẹ́ni tí ò bá fẹ́ kí ènìyàn bá ń wí kò ní lábẹ́ ọ̀gá mẹ́rin kọjá kó tún dájọ́ lẹ̀. So mo lábẹ́ ìtọ́ni kọjá. So mo fẹ́ kí èèyàn bá mi wí. Bẹ́ẹ̀ ṣe ìròyìn kọ́ ni mo fẹ́ ìbáwí. Bíbélì jẹ́ kí n mọ̀ wípé mo ní ìbáwí nítorí pé Bíbélì wípé ẹnikẹ́ni tí kò bá kọ ìbáwí yóò parun lójijì láì ṣàtúnṣe. Mi ò dẹ̀ fẹ́ parun. So Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ fún mi pé kí n fẹ́ ìbáwí. That is number 2 nínú àwọn ìbéèrè tí ó bí mi ó ní ṣé mo gbé ìjọ fún CAC. Bàbá yín àti àwọn tó ń rúùlù ìjọ tí mi ò bá ní ìfẹ́ láti gbé ìjọ fún CAC ẹ lọ bèrè lọ́wọ́ bàbá yẹn wá. Mo ti sọ fún ẹni tí ẹ bá fẹ́ ẹ wá gba chọ́ọ̀chì torí ìjọ CAC kì í ṣe ìjọ personal affairs. Àwọn tó ní ìjọ CAC làwọn pásọ̀ tá a transfer káàkiri bíi bàbá yín ní ìgbà yẹn. Kì í ṣàwa tá a jókòó tá a fi CAC jẹun kì í ṣàwa partnership. So nínú ìbéèrè tẹ̀lé rẹ̀ ìbéèrè ní ìtẹ́ tó bí mi ẹni ṣé mo ti di àtúnbí nítorí èpè. Bẹ́ẹ̀ bí ẹ bá ní èpè ní máa ń sọ èèyàn dá di àtúnbí àbí ègún ní máa ń sọ èèyàn di àtúnbí. Ó fi hàn pé Jésù ò di àtúnbí nìyẹn kó tó kúrò láyé ò torí pé mo kà nínú Bíbélì pé Jésù fi igi ọ̀pọ̀tọ́ bú. Mo kà nínú Bíbélì pé Jésù fi Jerúsálẹ́mù bú pé ègbé ni fún ẹ̀yin Farisí àtàgàbàgebè. Ó dẹ̀ lé àwọn èèyàn títà jáde nínú sinagogu pẹ̀lú ẹgbà àti ìbínú. So mo dẹ̀ kà nínú Bíbélì nínú Deuteronomy 28 verses 15 wá sísàlẹ̀. Mo dẹ̀ kà nínú Bíbélì pé Ísírẹ́lì mo fi ègún àti ìrelélẹ̀ fún yín lónìí. So ẹ̀yin tẹ́ wá sọ ẹ ní ìdá tí ìbẹ̀rùn tí ẹ bá sọ lórí òtítọ́ ẹ má máa ka Bíbélì ní ọ̀nà àti fi ẹsẹ̀ yín múlẹ̀. Ẹ máa ka Bíbélì ẹ máa túmọ̀ Bíbélì fún yín lọ́nà àti fi ìjọba ọ̀run àtòtítọ́ múlẹ̀. Ẹ má máa ka Bíbélì láti fẹsẹ̀ ara wa múlẹ̀. Ẹ̀yin tí ẹ ní ẹnìkan gẹ̀gùn àdàbí tẹ̀yìn ìbá ń ka Psalm 37-35 tẹ́ ẹ bá ka Psalm 109 tí ẹ bá ka Isaiah 47 tí ẹ bá ka Revelation 12 ìjà sì wà ní ọ̀run áńgẹ́lì àti Michael àti àwọn ẹ̀sùn wọ́n sì dìjà. Ẹ̀yin ka Bíbélì láti fìdí ẹsẹ̀ yín múlẹ̀ ẹ kà ní ọ̀nà láti fi ìjọba ọ̀run múlẹ̀. Ní tilẹ̀ Yorùbá tán bí wa tí a jẹ́ ọmọ ogun ní ṣèyàn mú o Dáàdì Tọ́pẹ́ Olúṣèyẹ èpè ò kì í ṣèyàn pa ọ. Àdàbí gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè ìyàwó wòlé alọ́ tí ẹ bá gbé ìyàwó tiyín wá sórí mẹ́díà sóyè báyìí mo gbé tèmi àtàwọn ọmọ mi wá sórí mẹ́díà ẹbí wọn ọ̀dẹ̀ bí mi léèrè. Àdàbí tẹ́ ẹ bá ń celebrate tẹ́ ẹ bá gbé ìyàwó tiyín wá sórí mẹ́díà tẹ́ fi ń béèrè kínní ìmẹ́rin yóò ní wọnú ogun àti ewu títí láéláé. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń béèrè ìyàwó aláǹkan àwọn mẹ́rin tó jẹ̀bi ọ̀rọ̀ yẹn mo ti sọ fún yín. Ọ̀tẹ̀ yìí tí ẹ wá ń béèrè ẹ ní bọ́nú ogun ẹ̀ láéláé kì í ṣègún ẹ̀gún kọ́ nìyẹn. You are telling people you only the tẹ́ fi béèrè kì í sọ kan ọmọ Ọlọ́run tó bá jẹ́ ọ̀kan ọmọ Ọlọ́run then you advise Olúwa lọ advice lẹ́ẹ̀ fún akéde ṣe blogger ni àwọn family yẹn máa gbé ọ̀rọ̀ ọlọ́pàá. Ṣébí ìránṣẹ́ Ọlọ́run ni Olúwa lọ kí ló dé tà lọ fẹjọ́ ẹ̀sùn ní CAC ẹ̀kọ́tà tí wọ́n ti fi ń jóyè. Ìyẹn ìbéèrè tẹ̀lé nípa àtẹ̀síwájú nípa tàtúbí nìyẹn.
nínú ìbéèrè tẹ́tún bí mi ẹni ẹ̀mí mímọ́ àti ọ̀rọ̀ Ọlọ́run pé ìkànnì òótọ́ ní tìyín ó lè jẹ́ bẹ́ẹ̀ bọ́tì ní bíbélì tèmi kà bíbélì jẹ́ kí n mọ̀ pé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ló wà bó tẹ̀ jẹ́ kó sọ pé ìkànnì gbogbo wọn ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run wà Jésù ni ọ̀rọ̀ yẹn ìgbà tó dẹ̀ ń lọ Jésù sọ pé òun ni ọ̀rọ̀ Ọlọ́run pé kí ẹ̀mí mọ̀ sí ìgbà tí Jésù gòkè lọ òun ló rán ẹ̀mí mímọ́ sí wa ẹ̀mí mímọ́ yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run ìwé mímọ́ yàtọ̀ sí ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run yàtọ̀ sí ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun ìwàásù lọ̀rọ̀ Ọlọ́run akákàfi wàásù ọ̀rọ̀ ìyè ní òtítọ́ tí mo rí sọ ní ìbéèrè yìí nìyẹn nínú ìbéèrè tẹ tó bí mi ẹni mo fẹ́ fẹ́ràn mi ṣe àǹfààní nígbà ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀ ẹ̀dọ́ náà ayé ẹ̀ ti bàjẹ́ àìmọye àwọn èèyàn tó ti bá mi sọ lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí mi ò dẹ̀ dá sí torí mo rí pé wọ́n kọ́ṣọ̀ mi ni wọ́n advice mi ni àìmọye àwọn èèyàn mo lè forward mẹ́sẹ̀gì wọn sí yín lórí kínní àìmọye àwọn èèyàn tó ṣe fídíò tí mo rí pé ní tí wọ́n sọ wọ́n fi kọ́ṣọ̀ mi wọ́n fi bá mi wí kì í ṣe wọ́n condemn mi wọ́n fi encourage mi mo dẹ̀ gbà á bíbélì sọ pé nìkan tó bá fẹ́ ẹ̀kọ́ ó fẹ́ ìmọ̀ ẹ̀ bá kó ẹ̀ bá wí ẹranko nínà èmi sẹ́yìn nínú ìbéèrè tẹ́ tó bí mi nípa ti ẹ̀gún ni mo ti sọ lẹ́ẹ̀kan nípa ti ẹni Olúalọ́ lọ gba lọ́ọ̀yà Olúalọ́ nídìí láti lọ gba lọ́ọ̀yà ó jogún ẹ̀ lọ́wọ́ bàbá yín ni àtàwọn olórí ṣèèṣì ẹ bínú Olúalọ́ nídìí láti lọ gba lọ́ọ̀yà torí kéèsì tí ẹ̀ ń fà ẹ̀ lè jà Olúalọ́ òun ló máa pàpà borí ìyẹn lẹ́yìn fi sọ pé mò ń support ẹ̀ mi ì lè support ẹ̀ lè jàre ẹ̀ torí kò sí nínú ẹ ní ìwé kankan ẹ lọ máa bèrè ìyàwó oníyàwó ọmọ ọlọ́mọ lórí mídíà ẹ̀wọ̀n tó lè bèrè ẹ̀ ìjọ wọn ò bèrè ìdílé wọn ò bèrè wọn wá lọ sọ́dọ̀ gbogbo àgbáyé etí ò kàn wá àwa ká contribute pé bó ṣe yẹ kí ìkànnì rè bó ṣe yẹ kí ìkànnì rè thank you ẹ lọ ní ti point of correction ẹ nìyẹn nípa tí kó lọ mọ́lọ́pàá kó lọ gba lọ́ọ̀yà Fálànà ó ní ìdí ẹ ibi tí ó kà ti miss ẹ ni pé ògbà tó mọ̀ pé òun fẹ́ gba lọ́ọ̀yà kí ló bá wá sọ lórí pípù tí pé ká má jà fún Ọlọ́run ni yóò jà fún kí ni ẹ gbogbo sísẹ́ẹ̀mù yẹn kẹ̀ èyí tí bàbá Olúṣèyí àti àwọn olórí wa ní ṣèṣì ó mú kalẹ̀ ẹ mọ̀ pé láti ìgbà tí dáàdì ti kó wa lọ kóòtù a sì wà lẹ́nu ẹ̀bí àárọ̀ yìí àwọn ló ṣèǹjì certificate àwọn ló kó wa lọ kéèsì wọ́n dẹ̀ ń lọ kéèsì so ó jogún ni lọ́ọ̀yà tó lọ gbà ara dáàdì àtàwọn olórí wa ní ṣèṣì ló ti jogún yẹn àwọn ló kọ́kọ́ àwọn ló ṣí ọ̀nà láti máa lọ ilé ẹjọ́ sílẹ̀ wọ́n dẹ̀ ti wà ń bẹ̀ so lè dẹ́bi fún gbogbo wa ò lè dẹ́bi fún ẹ̀yin olórí àwọn olórí wa náà ló introduce ká máa ṣe kéèsì fún so Ọlọ́run á ti gbogbo yín lẹ́yìn gbogbo yín pátá ju gbogbo ẹ̀ lọ ẹ fi mí lọ́rùn lẹ́ o ẹ fi mí lọ́rùn lọ contribution lolúkálukú wa ń ṣe lórí media bí ẹ bá rí i tó kàn yín lójú kò ní ìrì ká máa ṣépè fún Násírì ká máa ṣépè fún inú ẹ bí kí ni inú mi fẹ́ bí yín fún kí ni wàhálà yín kí ni ìlara yín ẹ ó tẹ orí ìrìnà ṣe bí àwọn media ẹrìnà tí yín kémi náà rí tèmi ojú ọ̀rọ̀ tẹ́lẹ̀ fò láì parapara àìmọye ẹni tí mo gbọ́ mẹ́sẹ̀jì ẹ̀ tí mo rí pé mo kà advice àwọn èèyàn dìramádìra mi ò dárúkọ ẹ̀ mi ò dẹ̀ sọ̀rọ̀ sí mo kà sọ tí mo mà nípa àkànyẹ fáwọn èèyàn as competition pé àwa sórí media olúkúlùkù ṣàlàyé ara ẹ̀ ni o wá o contribute tẹ kí lè ẹ wà máa ṣépè fún mi fún kí lè ẹ wà máa bínú fún contribution ní gbogbo wa ṣe lórí media ìgbà tó jẹ́ pé ọjà tí gbogbo wa náà nìyẹn kọ́tọ́ di bọ́lọ́ yóò wá palẹ̀ gbogbo wa má pẹ̀lú yàwọn tí gbogbo wa ń ṣe you contribute I contribute why are you attacking me why bí ẹ bá sọ̀rọ̀ sí tẹ́ ẹ bá pọ́n tẹ́ ẹ bá attack me I will not come to you ní ìní sọ̀rọ̀ àdákẹ́ tèmi you attack me then I come to you sípò àṣẹbí ní èdè ní kọ̀tẹ́nì kankan ò lè béèrè ẹ tẹ́ ẹ bá tó ní àwọn ìbéèrè míì ẹ jọ mo bẹ̀ ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ẹ jẹ́ kí n máa dá yín lóhùn àti gbogbo àwọn ọmọ ọ̀run àpá ìdí yín tẹ́ wà lórí afẹ́fẹ́ Ọlọ́run ti sọ látọdún tó kọjá wípé gbogbo yóò máa jáde wá fún mi so ìyẹn jẹ́ ọkàn mi láti mú ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀
gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ kí mẹ́sẹ̀jì lọ́dọ̀ àwọn olórí wa ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin lẹ jẹ̀bi o alọ́ jẹ̀bi ìdílé ìyàwó ẹ̀ jẹ̀bi àwọn bàbá wa nínú ìjọ yìí jẹ̀bi àwa tá à ń bẹ ìyàwó alọ́ ní àkókò tá a jẹ̀bi ọlọ́run yóò dáríjì gbogbo wa torí èyí tí ò kà wá là ń béèrè èyí táwa gangan ò ṣe táwa sọ pé kẹ́lòmíì ṣe ọmọlọ́mọ làárọ̀ ní dé tòǹtòǹ ọlọ́run ayérayé gbẹ̀ngà gba ọpẹ́ wa gba èyí tá a ṣe yìí gẹ́gẹ́ bí èèyàn ẹ̀ṣẹ̀ ti lè wà nú ẹ o Olúwa dáríjì wa o àtàwa àtàwọn ọmọ ọlọ́run tí a jọ sọ̀rọ̀ torí gbogbo tí ó ṣẹlẹ̀ báyìí ó lè jẹ́ ẹ̀tẹ̀ ìsùn láti lè kọjú àwọn ọmọ ọlọ́run gbogbo síra tá a bá bẹ̀rẹ̀ sí bára wọn jà ká má lè ráyè tí òun kó lè máa operate lọ torí tí ń ṣẹlẹ̀ lórí afẹ́fẹ́ ní ìsìn báyìí ó kọjá òye tèmi nìkan ìtẹ́lẹ̀ yìí bá sọ ọ̀tọ̀ ó lè jẹ́ ẹ̀tẹ̀ ìsùn láti make sure pé òun dàbàrú gbogbo àwọn ọmọ ọlọ́run kólúkúlùkù máa ṣẹ̀yìn tó nǹkan lè máa bára wọn jà torí gbogbo wàhálà orí afẹ́fẹ́ báyìí kò sí ní ìmọ̀ wàhálà tó kà wá ẹlẹ́jọ́ kú alágbàwí kú síta mẹ́ta that is my own area of concern bó bá bẹ̀ jẹ́ ẹ̀tẹ̀ ìsùn ló ń lọ lórílẹ̀‐èdè láàárín àwọn Christianity ní ìsìn tí gbogbo wa bẹ̀rẹ̀ sí bára wa jà báwọn kèfèrí Ọlọ́run yóò dáná sun ìjọba ìsùn yóò fa ìjọba ìsùn ya yóò kọlu ìjọba ìsùn yóò dẹ̀ palẹ̀ ìjọba ẹ̀ mọ́ àti tòkòkò tí ẹ̀ ń sọ ní ìbá ẹ sọ pé kò sókùnkùn ṣùgbọ́n kì í ṣe ayọ̀ àwọn ọmọ Ọlọ́run láti máa confront láti máa pariwo òkùnkùn bá wà ẹja tẹ̀ ká sọ pẹ̀lú òkùnkùn bíbí sọ pé kọjú ìjà sí èṣù yóò sì sá fún yín ẹja tẹ̀ ká sọ pẹ̀lú òkùnkùn ẹ lọ dáhùn pẹ́sọ̀ mi ò mọ fọlọ́ bẹ̀ yín ò tẹ́ ẹ̀ bá dáhùn wọ́n dákẹ́ tèmi náà máa bẹ̀ máa wò so it is well thank you. ọ̀rọ̀ tá a rò pọ̀ máa bí gè àdùbí ló máa ń padà bí ọmọ bàbá Olúṣèyẹ ti jáde sí bàbá wa Prophet Nasiri Israel wípé gbogbo ohun tí wọ́n ń sọ yìí èsì ẹ̀rẹ́ o ẹ sì rí bó ṣe dé sí ọ̀hún padà lórí ọ̀rọ̀ ìyàwó Prophet Olúalọ́ ìyẹn Ìyábọ̀ tá à ń wá tá ò rí orí ọ̀rọ̀ náà láti wá ẹ̀ wá gbọ́ o bàbá wa Prophet Nasiri Israel wọ́n ti dá èsì ọ̀rọ̀ ẹ̀ padà fún un ṣùgbọ́n Olútọ́pẹ́ Enoch Olúṣèyẹ ò tí ì dé sí tiẹ̀ padà ó ní wọ́n ti ní kó má dá bàbá Nasiri lóhùn bàbá Nasiri sì sọ pé iṣẹ́ tó lódùmarè ráwọn òun náà làwọn ń jẹ́ wọ́n tiẹ̀ sọ pé iṣẹ́ tó lódùmarè ráwọn yàtọ̀ nínú gbogbo ẹ̀dá tó kù ìdínú o tó fi jẹ́ ṣe pé kí gbogbo àwọn ọmọ CAC àtàwọn onígbàgbọ́ gbogbo tó lè mọ̀ ó dìgbà tí àwọn bá kú tán ìkànnì tẹ́ ń wò yìí ó náà la mọ̀ ní Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó tó bá jẹ́gbà àkọ́kọ́ tẹ̀yin wò wá rèé ẹ bá wa tẹ subscribe button síbẹ̀ tó bá sì jẹ́ sí pé ẹ̀yin ti tẹ̀ tẹ́lẹ̀ ẹ tún ní kẹ́ ẹ wò wá ẹ káàbọ̀ síkànnì yìí o ẹ jẹ́ àṣìá ètò ọ̀hún ká pín délé ká pín dóko Yorùbá Parapọ̀ TV búburú kan ò ní ṣe yín kò ní ṣe mí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ ire o ire kàbìtì. àtirètí rẹ̀ o ọmọ aláṣẹ dìde àtirètí rẹ̀ o ọmọ aláṣẹ dìde wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ bí ayé ń kọrí sí wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ọmọ aláṣẹ. àtirètí rẹ̀.